kábíyèsí olódùmarè, kábíyèsí Ifá, a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ta Ọlọ́run pátápátá ipò tẹ́ fi wò ní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ òní di láṣẹ lọ́wọ́ olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. A kí wa kú ọjọ́ mẹ́ta ìtàn tá à ń bá lọ tipẹ́tipẹ́ tí gbogbo yìí ti ń pè wá sí ẹ̀sìn Ìlọrin series 3 bí wọ́n ṣe wá jí mi gbé láti Ìlọrin wọ́n wá jí mi gbé Ìbàdàn tá à ń bá lọ ní ọ̀kan náà wá létí ibi tí aṣọ dé káwáṣẹ́ tún mú láti bẹ̀rẹ̀ káwá gẹ ní pépèpé fáwọn tó tẹ̀ ń wúwa nígbà àkọ́kọ́. Lórí egun yẹn tí ń pè mí pé ta lọ́lọ́run ṣé ẹ̀ ní ṣe series 3 ẹ̀sìn àwọn Ìlọrin yìí ni ṣé ẹ̀ ní ṣe ni àbáwọn kéyìn tí a ti ń ṣàṣìyìn ni ṣàṣìta ni ẹni mi kùkù tí alẹ́ lómi ó ti kọjá irú èmi níbi tá a sọ dé òun níbi tí wọ́n ti lọ gbé mi tán gbé mi kó lé ọdún táwọn wọ́dà gbé mi tẹ̀kún lọ gbé mi sáyẹ̀wò ìtìtàyà tó lọ gbé mi sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ní wọ́n lọ pa tán pé condemn nínú òkùnkùn bírímù kí wọ́n á mọ̀ dẹ́yìn tẹ̀sán wò lágara ẹ jẹ́ mú ọ̀nà rẹ̀ wá sí ẹ̀yìn díẹ̀ níbi tá a ti bẹ̀rẹ̀ kí n gé pépépé àti pé pàápàá jùlọ èyí tó tún jọ bẹ́ẹ̀ tó dà ní pé a tún fi gbé ìtàn ẹ̀sìn Ìlọrin sẹ́gbẹ̀ẹ́ ó ní pé ṣé mo mọ̀ ọ̀rọ̀ wọ́n jíyàn gbé ní Kwara State wọ́n jíyàn gbé lọ́tún wọ́n jíyàn gbé lọ́sì kò jẹ́ kí àtàwọn tí wọ́n lé wọ́n ṣe mítì pẹ̀lú àwọn báńdíìtì àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yẹn ló tún fà á tá a fi tètè tí parí ẹ̀ tó dáhùn náà tí mo kéde ta lè kí gírì tá a mú gírì tá a sì parí ẹ̀ bẹ́ẹ̀ náà. ẹni tó tún wá wù mí tó tún fẹ́ kí n tún tẹ ìṣẹ̀lẹ̀ náà síwájú ní pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí a bá ṣe fídíò sí Facebook táwọn ọmọ gẹ̀rí Álímì tí wọ́n bá kọ́mẹ́ǹtì wọ́n á lọ mú fọ́tò nígbà tí wọ́n so Milankov sẹ́yìn nínú station nílọrin wọ́n á lọ gbé sí Facebook ìpèsè rí tí o ti gbàgbé ni o ti gbàgbé ẹ̀wọ̀n rẹ́kù kan so wọ́n lo àwọn picture yẹn wọ́n lo gba àwọn ọ̀rọ̀ yẹn láti mọ̀ tẹ́tì mi pé a tó tún ọ gbé ẹjẹ́ á mọ̀ wò èyí tẹ́ ẹ ṣe ń jọ́ sí ẹ̀sìn rẹ̀ ẹwà dúró ẹ̀sìn tó yọ mo rántí gbà náà gbogbo fọ́nà òun lẹ̀ ń wò ó gbogbo àwọn àfà pátápátá àti oníyàwó mẹ́ta o àti kíníkà Adépọ̀jù o àti Làbíbo àti kọ́lọ́sọ gbogbo wọn ló kú kóòtù ní tinú wọn ń dùn pé wọ́n ti gbọ́ ọmọdé o wọ́n ti gbé dé o pẹ̀lú èròǹgbà wípé tá a bá ti lè mú ta lọ́lọ́run olóńtì stop Islam tá a bá ti mú ti tàn pẹ̀lú èròǹgbà torí gbogbo wọn kò sí káàkiri náà pé irú ètò lò níyàwó mẹ́ta Ìbàdàn ní ń gbé Mọ́láàmù òun gbé ní Òṣogbo gbogbo àwọn tó à ń kọ́ọ̀tù yẹn Fúlàní Ali Fúlàní èyí ń gbé ní Èkó ṣùgbọ́n ọmọ Ìlọrin ni àwọn ọ̀kan lọ́mọ gbogbo wọn wọn kálukú wá from different area ni wọ́n wá láti kórè tó wà ní Kánò ní wọ́n wá pé yes àti gbọ́mọ yẹn gẹ́gẹ́ bí wọ́n ti rí pé táwọn bá ti gbọ́mọ yìí ẹ̀sìn àwọn nísinmi ẹ wá wá sẹ́yìn bọ̀ èmi lè wá lẹ́gbẹ̀ẹ́ nísìn o ẹgbẹ́ mẹ́sì bàbá ẹgbà Kéde Oòduà ẹgbẹ́ ọba lọ́mọ tàbá kódà ẹfẹ̀ lè gbàsà Yorùbá gan ẹgbẹ́ olówó Èkó ẹgbà Kànbí Ọlọ́ba àbí ẹgbẹ́ Jágò ẹgbẹ́ Mokún I love my husband atamọ́tàṣe àrẹ̀mú wàlẹ̀sìn adéfà wàlẹ̀sìn tí a ní ká ti fẹ́ gbé gbogbo òlu ẹnìkan lẹgbẹ́ lẹ̀sìn pọ̀ tó báyìí èmi ni mo ti ẹ̀fà fẹ́ dákọ̀ báyìí gan kódà ẹfẹ̀ lè gbé Kókó Zaria léyìí tẹ́ kò sí ẹgbẹ́ VDM ó ti láwọn gbà alágalamba àfẹ́yìn tó pa alágalamba tí ó lálágalamba nígbà náà gbogbo wọn péjú
pẹ̀lú èròǹgbà pé yes ọ̀tá Islam làwọn ti mú yìí, táwọn bá fi lè mọ́mọ́ yìí, táwọn bá fi lè dá lákẹ́, táwọn palẹ̀nu mọ́ tí ò lè sọ̀rọ̀ mọ́, ẹ̀sìn àwọn àṣírí àwọn ò ní tú, Ọlọ́run bá wọn fẹ̀ sí àwọn ọmọ bẹ́ẹ̀ láì mọ̀ pé ìgbésẹ̀ tó gbé òun gan ló mẹ̀sí ẹ̀sìn wọn ṣẹ̀ bẹ̀rẹ̀, ẹ̀sìn ti wá di tọ́rọ́ fọ́nkálé báyìí. Nígbà tó wá di pé gbogbo àwọn tá a kà wọ̀nyí tó máa tún wọn nídìí jáde, tó tún wọn nídìí jáde, tó tún wọn nídìí jáde, tó di pé àṣírí wọn ti tú, ó ti wá débi pé ní ìsìn báyìí gan àwọn gẹ́gẹ́ tó wá ń tó àṣírí ara wọn. Èyí tó ní ẹ lọ sọ fún mọ̀ọ́lù pé Ànábì Muhammad ti kú, ṣẹ́rí páwọn àfáà ẹgbẹ́ rẹ̀ tó jáde tán takò pé ìsọkúsọ ló ń sọ. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ táfà kan bá mú lábàlẹ̀ lọ báyìí kò sẹ́ni tí ó takò, Allahu Akbar gbogbo mọ̀ sọ. Bíbẹ́ kan mú lọ, mo kàn fẹ́ fi mú tó fẹ́ gé pépèpè mẹ́rin ni wípé ìkẹtẹ́ ṣe pé ẹgbẹ́ ta lọ́lọ́run pẹ̀lú òrùngbà pé ó ń disturb yín ẹwà ọdún tó ti jáde. Tábà tí wá sí fídíò ní ìsìn báyìí ẹ tó wá lọ kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ pé so wọ́n á lọ kọ́mẹ́ǹtì ibi tí wọ́n wá sọ blue tí wọ́n ti wá gbé mi yẹn tí lẹ́kẹ̀ẹ́ tó wà lọ́rùn mi pé ṣé o ti gbàgbé ni láti mọ fi threaten mi. Ẹsẹ̀ kan ó bu yín lọ́wọ́ mélòó wà lẹ fẹ́ ṣe báyìí, ibẹ̀ nǹkan mú lọ ẹjá bẹ̀rẹ̀ tán káge pépèpé. Ohun tó ṣẹlẹ̀ tó fi wá gbé ta lọ́lọ́run kò ṣàjòjì sí gbogbo wa tí wọ́n wá gbé mi láti Ìbàdàn pẹ̀lú òròǹgbà gbogbo àwọn mùsùlùmí pátá, gbogbo àfáwọn pátá, pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ gbogbo àfáwọn pátá látòrí Akégbà Gold tó fi dórí gbogbo pátá, kò sí èyí tí ò fọwọ́ sínú gbogbo wọn gbà náà. Àfọwọ́sowọ́pọ̀ pátá wọ́n sá gbé mi dé Ìlọrin, wọ́n á gbé mi láti Ìbàdàn, wọ́n dì mí lọ́wọ́ sẹ́yìn, dì mí lẹ́sẹ̀, wọ́n gbé mi dé Ìlọrin, nígbà wọ́n gbé mi dé Ìlọrin gbogbo wọn jubilé tìkì. Alẹ́ òun náà ni gbogbo àwọn àfáà ti wọ station náà ti ṣe gbogbo ẹ̀, àwọn òkúta gidi gbogbo wọn ti dé station, wọ́n ti ń jubilé tìkiri bí ẹni tó lówó yẹ. Kódà bẹ́ẹ̀ ni ojú òní tìyìn àti Sheikh Labeeb náà gbogbo wọn náà jubilé tìkiri. Ìlọrin dùn jọ náà bí ìgbà téèyàn bá rówó lórí pé wá jẹ́ ọmọ ọlọ́mọ gbé nílùú rẹ̀ láì bẹ́yìn lórí láì fàyín dì láì fàdíya, inú gbogbo yín sì ń dùn ẹ̀sìn jubiléètì láì tẹ̀ wá rántí pé òbí kan ló bí ọmọ yìí náà. táìpẹ́ ẹ lè ṣègbésẹ̀ yìí, irú ìgbésẹ̀ tẹ́ ẹ ṣe lórí ta lọ́yìn, táìpẹ́ ẹ lè gbìyànjú lórí ọmọ tó pa Fúsọ̀ Ràmọ́nì kò wá mọ̀ dà. Ìgbìyànjú tẹ́ ẹ ṣe tí ó gbọ́ yín mùsùlùmí parapọ̀ tẹ́ fi wá gbé ta lọ́lọ́run yìí, ápẹ́ lè ṣègbìyànjú lórí àwọn báńdíìtì tó ti fẹ́ pa gbogbo Kwara State tán. Ìbámọ̀ dà ẹ pé àwọn alifula ní gbogbo àwọn mùsùlùmí àtàwọn ọmọ ìyá tí wọ́n ń dá àsúrà tẹ́ ẹ pé kán dáwó jọ tẹ́ fi wá gbé ta lọ́lọ́run. Ẹ pé gbogbo wọn lórí àwọn báńdíìtì tí ń pa yín Kwara State náà. Ẹ rí gbìyànjú yẹn ṣe kí wọ́n mọ pa yín, kó mọ pè yín, kó mọ pàná yín, ó tẹ́ yín lọ́rùn ju kẹ́sìn yín ó bàjẹ́ lọ. Sẹ́sìn wà ló fẹ́ sọ yín gan ni àbẹ́yìn lẹ fẹ́ sọ ẹ̀sìn. Ẹ̀sìn ò rí yín dáàbò bò, wọ́n ti fẹ́ pa yín tán Kwara. Ṣùgbọ́n ìfẹ́ dáàbò bẹ̀ sí wọn, kẹ́sìn kó mọ̀ bá pa ẹ̀sìn, kẹ́sìn wọn mọ̀ bá pa wọn ilẹ̀ fẹ́ dáàbò bò. Ṣùgbọ́n sí ò rí yín dáàbò bò tó fẹ́ pa yín tán. Sẹ́sìn lẹ́ ń ṣe ni àbẹ́ sẹ́sìn. Ẹ̀yin lẹ́ ń sẹ́sìn ni àbẹ́sìn ló ń ṣe yín. Ń ṣàgbé mi débẹ̀. Ẹ má bínú, ẹjọ́ mi ò kú pọ̀ jù. Ọmọ màjé mọ́rò ní mí, màrò tó mọ́rò jẹ́lẹ́jọ́ lọ. Wọ́n gbé mi débẹ̀, wọ́n jubiléètì, wọ́n ti gbogbo ẹ̀ nígbò dára ọjọ́ kejì. Àkọ statementi. Nínú sáìtì tẹ́tí mẹ́ẹ̀ gan, nítójú tó rí pọ̀. Ṣùgbọ́n ẹjẹ́ pàwọn bẹ̀ tí kálíbà ayé tẹ̀síwájú. Nínú sáìtì tẹ́tí mẹ́ẹ̀ gan, nítójú mi rí. Nígbà wọn nínú sáìtì tẹ́tí mi mọ́, wọ́n kọ́ gbé mi lọ níbi kan. Kọmíṣánná ló ní ẹ má fi sínú separate cell yìí o, ní polisi láti sọ kọmíṣánná ló sọ pé ẹ má fi sínú separate cell yìí, ẹ má fi sínú separate cell o.
torí tí bá tún sọ̀rọ̀ yẹn ìtumọ̀ máwọn nǹkan tí n tún sọ ní last video ìtumọ̀ náà tí ìtumọ̀ tún mú wá wọ́n gbálẹ̀ kẹ́ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ kọmíṣánná ni wọ́n wá gbé lọ sí tẹ́sẹ̀ ó dẹ̀ wọ́n sì tẹ́sẹ̀ o wọ́n ní wọ́n lóògùn o wọ́n ní yóò disappear o kọmíṣánná ló sọ kọmíṣánná woman gbà yẹn woman yẹn ti rìtáyà sí wọ́n ní yóò disappear o tí ogun wá lójú ayé ń sìn tí wọ́n sọ pé àwọn ò mọ̀ ń pa o kọmíṣánná yẹn ló sọ pé ẹ má ti ọmọ ìsinú tẹ́sẹ̀ yóò disappear o ẹ wá mọ tán ṣe wọ́n á mú lọ sínú sẹ́ẹ̀ tí èrò ti pọ̀ wọ́n akọ̀fọ́ méjèèjì wọ́n á lẹ́ẹ̀kì ṣe mí mọ́mọ́ ọ̀daràn kan wọ́n lẹ́ẹ̀kì ṣe mí mọ́mọ́ ọ̀daràn kan wọ́n á sọ àwọn yẹn pé kó mọ̀ jẹ́ ń sun o gbogbo àwọn yẹn náà dẹ̀ mentality Islam tí a lórí wọn gbogbo ìsọ fún wọn bí wọn di báyìí báyìí àwọn ọmọ tó sùkúrà nìní kíníkẹ́ kíníkan bẹ́ẹ̀ tí gbogbo àwọn yẹn náà ń bínú ha ìwọ òfò ló ṣe kíníkẹ́ ẹ̀mẹ́jì sọ̀rọ̀ pọ̀ nígbà yẹn ìrorò sùnmọ́jú bẹ̀yẹn náà nítorí sí yẹn nígbò dára ọjọ́ kejì Barrister Banks yes ni wọ́n dé náà bá mi nù bẹ̀ akọ statement instantly náà gbé mi lọ sí court nígbà tán gbé mi lọ wọnú station náà gbé mi lọ sí court ẹ wá wo èrò bí omi wọ́n sá gbé mi dé court Magistrate Mohammed ó dájọ́ wọ́n rojọ́ Magistrate Mohammed ní kò sí tó fẹ́ sọ ó ní lẹ́sùn tó ti ẹ̀sẹ̀lẹ̀ ó ní bẹ́lẹ́bù ọ̀fẹ́ sí ní ó níbọ̀ tó bá dín kó òfin mílẹ̀ fún káàkiri gbogbo àwọn tó ń wo ìmọ̀ yìí mílẹ̀ kan náà ó kẹ́ pààyàn dànù ní wọ́n lọ já mi sókè kúra mò ń gé pépè ni o wọ́n wá já mi sókè kúra tán ẹ bìlíìfù pé àwọn gbogbo òlú wọn lọ́jọ́ náà ló mọ̀ pé àwọn gbàlejò kan wọ́n tún wá nígbà tí ọkọ̀ Black Maria tó gbé mi láti court tó gbé mi láti court tó gbé mi lọ sí prison ọkọ̀ Black Maria yẹ wọ́n tún ṣí mọ́tò tẹ̀lé wọ́n at least láti court sí prison yóò tó bí 3 kilometers tàbí kó jù bẹ́ẹ̀ lọ ó bá 3 kilometers ni wọ́n wá tún tẹ̀lé wa wọ́n kóra wọ́n wá tẹ̀lé wa dé Òkèkúrá bí kí wọ́n sáàdá Black Maria yẹn kí wọ́n yọ mí jáde bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá àwọn bọ́dà tí láwọn bọ́dà náà tó láwọn kan táyé pé àwọn ọlọ́pàá àtàwọn ni ọlọ́pàá àwọn ni special force bẹ́ẹ̀ làwọn náà kó bọ̀ tẹ̀lé wa gádígádí a sá gbé mi wọlé nígbà tá a wọlé wọ́n ní wọ́n ṣàdùnṣẹ́ fún mi bá a ṣe wọlé yẹn náà ni mo ti ń gbọ́ ohùn pé ọmọ tó sùkúrà ní tí ẹ bàjẹ́ lónìí táwọn wọ́dà ló sọ kìí ṣe pé yàwó ẹlẹ́wọ̀n o àsìwà ní ibi tó ti mọ́ ṣàdùnṣẹ́ tètè mi lágbé èdè prison lónìí èyàn kọ́ ṣàdùnṣẹ́ bẹ́ẹ̀ ni mo ń gbọ́ pé ọmọ tó sùkúrà ní tí ẹ bàjẹ́ lónìí tí ẹ ta lónìí ìwọ ni èmi gan ti mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ọpẹ́ o bẹ́ẹ̀ náà jubilate àwọn àṣírú irú àwọn aráàlú náà ní àwọn agbófinró àṣẹ tí wọ́n ń ṣe ní gbòòrò ìròyìn ti kàn wọnú prison náà àwọn gẹ́ tí àwọn ará Òkèkúrá àwọn wọ́dà àbẹ̀gán ti ń retí mi dágbèmídẹ̀ tí ó gbọ́n jubilate pé ọpẹ́ o wọ́n gbọ́mọ̀ ìdé ọmọ tó sùkúrà ní bẹ́ẹ̀ ni ogbóhùn ní sífúkọ̀ ṣáṣí gbọ́mọ̀ ẹdẹ́ bẹ̀yẹn láwọn àfá wọn ní gbòòrò ni wọ́n pè wọ́n tí wọ́n ti gbọ́mọ̀ ẹdẹ́ bẹ̀yẹn alhamdulillah wọ́n ti gbére alhamdulillah wọ́n ti plan ẹlẹ́pẹ́ tọ́mọ bá ti dé o bẹ́ẹ̀ ṣe lùpa ni ẹwà wọ́n ń fáwọn ìyàwó lówó láti ta àwọn àfáàfá wọ́n dá lówó láti ta wá lùmínú lé ni wọ́n sáàdùn lọ sí ibi tẹ́sí sáàdùnṣẹ́ fún mi gangan wọ́n gborúkọ mo sàdùnṣẹ́ tán mo yẹ́ sàdùnṣẹ́ lọ́wọ́ iná ní fọ́ títí ń bá mi sọ́rọ̀ kí ló mo sàdùnṣẹ́ báyìí lẹ́ẹ̀kí ti wà lẹ́sẹ̀ ó ti wà lọ́wọ́ ibẹ̀ náà ti fi mí sáàrin náà ti bẹ̀rẹ̀ 40 ọwọ́ lẹ́sẹ̀ bí mo ṣe yí ẹ̀yẹ̀ bí mẹ́jọ àbí bí 10 mo wájú kùsà ní wọn pẹ̀lú lẹ́ṣẹ̀ lọ́wọ́ pẹ̀lú lẹ́sẹ̀ tí kò gbá mi látẹ̀yìn báyìí yín wọ́n ti ń gbá mi pa tí mo bá sálẹ̀ yí báyìí ìbí ò tún gbá mi pa mo wá yí bò ní jẹ́bọ̀ tí tẹ́gbẹ́rẹ́ ti gbọ́rọ̀ mọ̀ tí ìkan tó jóbìnrin láàrín wọ́dà ìyá fi ń sunkún fún mi pé ìyá ti pọ̀jú
obìnrin lára wọ́dà yẹn kánú wọn ní ilé gbàgbé mo dẹ̀ dojú ẹ̀ mọ̀ tí máa yí dọ́là ó sunkún pé ìyá ti pọ̀jù kí lọ́mọ yẹn ṣe wọ́n tún tagbá yẹn náà ni lílù náà lù mí nígbà tán ti àdí pé ìtì ẹ̀gbọ́rọ̀ mọ̀ bó ń ṣe mú kù mọ́nu bó ṣe ń takù mọ̀ bòmí lẹ́sẹ̀ nu nígbà tó lù mí tán wọ́ mi lọ tán wọ́ mi lẹ̀ tán wọ́ mi lọ gbogbo ọ̀rọ̀ tó wọ́n sọ ìtì ẹ̀gbọ́rọ̀ kan mọ́ mi ò gbọ́rọ̀ kan mọ́ tí máa fẹ́ gbọ́ máa gbọ́rọ̀ ẹ̀ nínú wá ń gbọ́ yányányàn bí ìyá lẹ́yìn kan gbọ́rọ̀ kan nínú so ogúrọ̀ close bomi dáadáa kí n gbọ́ nínú kí n tó lè understand tó sọ gbogbo ọmọ study ẹnu ẹ dáadáa kí lè mọ̀ pé tó sọ ni wọ́n ti wá jú iṣẹ́ ìtọ́ ẹkún wá gbé mi lọ sáré tí ń tayà wọ́n wá gbé mi lọ sódò àwọn condemn ọ̀dọ̀ àwọn tó ní kó lọ pa dáná gbé dọ́dọ̀ àwọn tó ní kó lọ pa wọ́n wá sọ fáwọn yẹn pé kí wọ́n ṣàlejò fún mi ibi tí mo sọ dé last time nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà wípé ibi tí wọ́n gbé mi dé náà làánú ti dé ibẹ̀ nífà ti dé ẹ̀rùfẹ́ wa láti wá bọ́ sí ibi in tó ṣẹlẹ̀ nínú condemn tí wọ́n fi mí sí mo fúnra létí àwọn kan tó ti ṣẹlẹ̀ tèmi gan ò ti ẹ̀ mọ̀ sẹ́yìn pé wọ́n lẹ́nu tó wà lẹ́wọ̀n kò mẹ́ tó ṣe tó nígbàtí wọ́n gbé mi dé court ìjọ tí wọ́n gbé mi jọ́ kejì tán gbé mi dé court àwa wá ní àwọn torí àwọn èèyàn ti gbọ́ everybody ti gbọ́ alẹ́ ìjọ tó gbé mi gan náà post ẹ̀ fún àwọn náà post ẹ̀ sí media torí wọ́n ti gba fóònù lọ́wọ́ tèmi rẹ̀ ní ẹ̀rọ pé fún àwọn náà post ẹ̀ sí media tí ó gbáyé fi gbọ́ pé wọ́n ti gbọ́ ọmọ ẹ̀ wọ́n ti pẹ́ta Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbàlagbà oníṣẹ̀ṣe pátá a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa èyàn bí láti ìdápá lọ́rọ̀ tábà dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ayé ti gbọ́ àwa kẹ́ àríjì fún lọ́yà méjì ìyẹn barrister Olóbì àti barrister Banks nígbà tó gbé mi dé court láàárọ̀ ọjọ́ yẹn àwọn méjèèjì náà appear in court àwọn àáfàá yẹn lọ́yà tí wọ́n tó wọnú court fún kéèsì mi táwọn àáfàá kó wọlé wọ́n lé ní 40 àwọn lọ́yà bíi 70 tí wá wà níta tí mo ráyè wọlé torí inú court yẹn ó chok débi pé wọ́n lé ogbà àwọn èèyàn jáde mo ti kẹ́wọn ìwà ẹ̀gẹ́ wọnú court lẹ́yìn lọ́yà méjì péré lọ́yà méjì àti gbogbo lọ́yà wọn làwọn ló fún lónú court ẹ rò pé bóyá murder case náà gbé wá ni ọmọ tí wọ́n ló lu ìyàwó rẹ̀ pa tán ló lu girlfriend ẹ̀ pa nígbà wo lọ kóòtù òròpọ̀ tó bá lọ́yà mélòó ni ọmọ tó ló lu ìyàwó rẹ̀ pa lọ́yà mélòó ló wà ní kóòtù ti kéèsì Ràmọ́ní àtàfúnsọ lẹ́yà tó wà ní kóòtù wọ 10 àbí ẹni kan lọ kó gbogbo lẹ́yà tó wà ń lọ ni láti wà bá mi ṣe kéèsì lọ́yà tí mo kà ní kóòtù jẹ́ ó jẹ́ 40 ó lé 40 torí mi lè rí wọn kà àwa sì gbé lọ́yà méjì péré wá èyí tó wá burú jù bẹ́ẹ̀ ni pé kí ni yẹ plan work kí ni wọ́n ti plan ẹ̀lẹ̀ adájọ́ yẹn ó wá sọ pé ó ní ó lóhun ò lè dájọ́ wípé for now tó bá ní wọ́n fi mílẹ̀ wípé àwọn èèyàn wípé wọ́n lù mí pa ó ní ọdún kéèsì ìtàyé pé available offense ni ó ní ìbọn lè fi mílẹ̀ alájọ́ wa ní kí wọ́n gbé mi lọ sínú Òkè Kúrà indefinite nítorí kí wọ́n ti plan ẹ̀lẹ́ nìyẹn adájọ́ ò sọ pé kó mọ́ gbé mi lọ fún Òkè kó lọ remind mi kò sọ yóò slowly ó kàn ní kó máa gbé mi lọ for now ni indefinite mind wọ́n ti plan ẹ̀lẹ́ wípé tá a ti gbọ́mọ èdè bẹ̀ adájọ́ ń tẹ́ sọ ní ẹ̀yà ẹ̀jẹ̀ kún lọ remind mi ìyẹn ló fà á nígbà tí wọ́n gbé mi dé Òkè Kúrà nínú gbogbo fi ń dùn lókàlùkù fi mú pankẹ́lẹ́ náà fi ń gún 40 tí wọ́n wá náà fi mú kúmọ̀ wá láti wá lù mí wípé ibi tó gbé mi wá yìí o wípé ti ẹ̀lù rárá kí wọ́n tó lè dájọ́ mi wípé ẹ̀lù rárá ní lóṣù méjì wípé at least táwọn bá lù mí fẹ́ lórí ṣe gbogbo ẹ̀ tí àyíká lóṣù méjì
tí wọ́n wá tún wà ní wọn lọ gbé mi wá kóòtù bóyá pé màá ti lè rìn padà láì mọ̀ pé ọ̀rọ̀ padà bẹ́yìn yọ ṣe ìpè tí èèyàn bá ní ká méjì yóò ṣe rẹ̀ nǹkan ibẹ̀ yẹn kọ́ mú lọ ọ̀rọ̀ sì ń bọ̀ ńbẹ̀ torí iṣẹ́ mọ́ ẹni tó ojú èèyàn tí ojú ọmọ bá rí fún 20 ọdún tó bá ní kó wá fẹ́ yà ní ọjọ́ kan sọ yóò mọ̀ sọ gátagàta ni torí ibi téèyàn wà téèyàn ò ríta tí ò rí kankan àwàdúrú téèyàn ò rí ńbẹ̀ wọ́n ṣàgbémi dé condemn níbi tí wọ́n ti dá àwọn tí wọ́n dájọ́ ọkú fún nígbà tán gbémi débẹ̀ tó wá ní ẹsàlejò fọ́mọ yìí o ẹsàlejò fọ́mọ yìí o bí kan nú àwọn wọ́n dàtú àgbémi lọ ó sọ̀rọ̀ takú ẹnu ọ̀nà ẹsàlejò fún bí kan nú wọn náà bí kan nú àwọn ẹlẹ́wọ̀n tó wà bẹ̀ kan ti kú fàtí gbogbo inú gbáà mo kàn ṣubú lórí ẹ̀ sóyẹ mọ́sàlejò fún dìde wọ́n dàtú sí ẹsàlejò fún gan ọgbọ̀n òkú nínú ilé torí inú bẹ̀yẹ inú dáàkì ni àwọn náà kan àwọn yòókù kan gbá nǹkan ni ètí ó gbá kíní tí ó látàtí fi sórí àṣẹ pé wọ́n lù mí àwọn wọ́dà tí a wo mi wá wọ́n sá lọ ó tí mo sọ pé ibẹ̀ ní fàtidé ni o nígbà tí wọ́n wá lọ tán àwọn yẹn wá ń fọwọ́ ba gbọ́dà mi pé wọ́n ti gbọmọ ìjú ìwọ kó tó débí lọ́rọ̀ lẹ́ti débí láti gbọ́ wípọ́n gbọmọ kan bọ̀ pósù kùrán láwọn inú yàrá yẹn yàrá kékeré ni bí yàrá kékeré bí àjàlẹ̀ báyìí ni àwọn táwọn bọ̀ àmì ẹ̀ lọ bí 7 bọ̀ gbogbo àtàjọ àmì èmi lòkú mi lójú ẹnìyàn kan dáadáa báyìí torí inú òkùnkùn ni but bọ́yá bí sáà pé but with time tí ẹ bá pẹ́ ní òkùnkùn èyí mọ̀ rí fínfínfín with time tí ẹ bá pẹ́ ní òkùnkùn dáadáa èyí mọ̀ rí fínfínfín ní gbogbo fínfín tá à ń rí wọ́n ṣáà ní so ìkànnù wọn ó wá fi rọ́ọ̀bù dámú lára ìkànnù àwọn tẹ́tí condemn torí àwọn títà alẹ́ kún gbé mi lọ wà ń gbé mi lọ sí condemn pé táwọn bá tó lọ sáré títà yà ìní jíyà pé bọ̀ condemn yẹn àwọn tó dúró ti ràn wọ́n ti pàwọn ẹni ó ipa àwọn ẹni pé bóyá ìgbà tí ó bá fi di bí ọjọ́ kejì gan àwọn ti wá gbókù mi ipa àwọn pé wọ́n bí ẹbí kún ti lù nípa wọ́n dẹ̀ mọ̀ pé kó sì kéèsì mẹ́ ní tí ó kẹsàn náà ni pé àwọn ẹlẹ́wọ̀n ẹgbẹ́ rẹ̀ ló pa tàbí kún pé ó kú fúnra rẹ̀ wọ́n sì tàbí wọ́n pé ó kú fúnra rẹ̀ ní kìnnìkan kò sí tí wò lè sọ bí kanú àwọn condemn tó wà mẹ́ pé ó wá fi gbogbo ara ó fi rámi lára ó ní kí n sùn torí ara mi ti wíìkì gan nífẹ̀ẹ́ sùn gan ìsọ̀run tíkátíká so gbogbo tí mo ti wá sùn yẹn bẹ́ẹ̀ làwọn wọ́dà yẹn wá ọmọ yẹn dà kíníkan so iṣẹ́ ìtọ́ ẹkún ó sọ fún wọn pé àwọn làwọn ní kí n sùn pé mo sùn wọ́n á sọ fún àwọn wọ́dà yẹn pé ọmọ táà ti ọmọ ilé ìmọ̀lẹ́ sọ̀rọ̀ mọ́ kódà kò lè fọhùn mọ́ tó ayé ìjọlẹ̀ wá gbókú ẹ̀ ọ̀fíìsì ó ní pé ifá ti dé nìyẹn àwọn kọ̀ǹdé àwọn tó ju wọ́n náà tó wà mẹ́rin lónìí pé kí n sùn ọ̀rọ̀ yẹn tẹ̀sẹ̀ ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ ni àwọn wọ́dà oríṣiríṣi wọ́dà tí ẹ̀ tó ṣe ti òkè kúrá gẹ́gẹ́ òun náà tún wá torí ibì kan náà wọ́n pè mọ́ndàlá prison lónà àwọn wọ́dà tó wá láti mọ́ndàlá tó fẹ́ wá wo wípé wọ́n ti gbọ́mọ ẹdé táwọn ti wá dé ibi ẹnu ọ̀nà kọ̀ndẹ́mì yẹn torí ibẹ̀ yẹn kó tó pọ̀ ní táìpé òní nìyẹn kan wọn ò rí tó ṣẹlẹ̀ nulé ṣe pé ní ìmọ̀lẹ́ làwọn tí wà wọn lé nìyẹn kan àwọn tàbí ẹ̀gọ́ òríra wa wọ́n ti wá bèèrè pé ọmọ yẹn kọ́ ọmọ ilé ìmọ̀lẹ́ sọ̀rọ̀ mọ́ ẹ lè gbóhùn ẹ̀ báyìí ẹ ṣe wọ́n tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà kọ́dẹ̀ pé ẹ ṣe orí yín pé ìsìlámì ní kó ti plan pé kọ́mọ iṣẹ́ àti ẹ̀kú kó mọ́ lọ ó mú fún sọ pé gbogbo tó kọ̀wà sí flatop mi tó kẹ̀ pé tá ask video sáà di pé ẹ̀wọ̀n rẹ́kù kan tó wà post photo yẹn láyé gbogbo èyí tẹ̀ post photo yẹn láyé yìí bẹ́ẹ̀ jìyà ọmọ yín ọjẹ́ ní tójú mi rí ọmọ yín ò rè tó jù bẹ́ẹ̀ lọ ọmọ tẹ bínú gbogbo èyí tá ń gbé photo yẹn wá sí Facebook tẹ́wá fi ráwọn èèyàn létí tẹ́wá fẹ́ mọ́ fi dẹ́rùbà mi pé sórí só gbàgbé kíní yìí ìkankan nù yín ẹ̀rìn chéèdè tẹ́ bá kó jọ ẹ mọ́ ìjábọ̀ yá mẹ́ sí pé bí ó ti mọ́ sí ara òwúrọ̀ mọ́
lórí kíni láì dórí fàyà. Wọ́n wá lọ kó mi mọ́ àwọn tí àwọn amúrọ̀bà àwọn tán rọ̀bù táìpé àwọn wọ́n rọ̀bù ọlọ́pàá àwọn fi dájọ́ kú fún wọn. Wọ́n lọ kó mi mọ́ àwọn tí wọ́n rèpọ̀ ọmọ tọmọ kú mọ́ndì tẹ́lẹ̀ fi dájọ́ kú fún wọn. Wọ́n lọ kó mi mọ́ àwọn apànìyàn. Wọ́n lọ kó mi mọ́ àwọn tí wọ́n pààyàn táìpé àwọn yẹn àwọn assassin táìpé àwọn yẹn làwọn pa tí wọ́n táìpé jẹ́ tí wọ́n nìyẹn. Wọ́n lọ kó mi ọmọ kan tó sun Quran, wọ́n lọ kó mọ́ àwọn tó pààyàn. Nígbà tó dá lọ́jọ́ kejì wọ́n á tún bá mi. Àwọn yẹn ló wá sọ fún mi pé kò sí ìtọ́jú tá a lè fún ọ́n bì, kò sí ìyẹn tá a lè fún ọ́n bì. Má gbìyànjú àti sọ pé ó fẹ́ dìde ni o, tó wá sọ pé ó fẹ́ dìde ni ẹsẹ̀ yìí ó mọ wíkì ẹ̀ sí ni o. Bó bá ti ń gbìyànjú àti sọ pé ó fẹ́ mọ tiraka, ó fẹ́ mọ dìde ni. Àwọn pípù yìí ẹsẹ̀ kejì tó fẹ́ fi dìde nìyẹn, wọ́n ti kọ̀ndẹ́mù náà ni o. Ṣé ọ̀kan ti kọ̀ndẹ́mù ilé? So èmi náà wọlé mú fẹ́ ní ẹsẹ̀ mi lára láti dìde ni mọ́. Àkọ́lé tó ń sọ fún mi bẹ́ẹ̀ yẹn ìpè mọ́ sọ pé mọ́ rò pé yá ìgbó tá fi lára rí ara rẹ̀ ti yá o gbádùn o. Ẹsẹ̀ ilé wọn ti kọ̀ndẹ́mù ẹ̀ bọ̀ ìkejì yìí mo sọ pé fẹ́ mọ́ fi tìré rí o sáàjì ni wọ́n mọ́ gbé ọ. Mo ní láti sọ wọn pé ìwúlẹ̀ lé fi rìn náà wọ́n ní táwọn sá sọ fún mi ní kí n gbọ́ ìpè torí kí n tó débi ní gbogbo àwọn ti mọ̀ ó ní gbogbo àwọn wọ́dà ló sì ti mọ̀ ó ní bí ogun ti wá ń wà tí wọ́n wà ó ní gbogbo fi wá mọ́ lù mí ni ó ní pé wọ́n sọ̀rọ̀ sínú kọ̀ndẹ́mù yẹn tí wọ́n ń gbóhùn mi ni ó ní mo sì lẹ́kùn ni wọ́n pé wọ́n fẹ́ wá mọ́ wọ́ mi jáde lù mí ni. Àṣẹ bẹ́ẹ̀ lórí nígbà òdi àárọ̀ ọjọ́ kejì wọ́n ní pé ọmọ ẹ̀dà bá wọ́dà tó ṣe dénú ọmọ ẹ̀dà wọ́n yẹ wá wọ́ mi jáde nínú kọ̀ndẹ́mù nu wọ́n sá wọ́ mi jáde náà ni wọ́n á rọ́ mi sí mi lára wọ́n rọ́ mi sí mi lára. Ọlọ́run ní fi àjẹwà gbogbo abiyamọ láyé inú bí tí mo pè nínú kọ̀ndẹ́mù yìí yàrá yẹn kéré gan. Inú yàrá yẹn lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ náà ibẹ̀ ni ìwọ tó ń jẹun ti mọ jẹun lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ náà nínú yàrá kékeré yẹn ibẹ̀ ní tọ́lẹ̀tì wà tó ti mọ yàgbẹ́ ìwọ mọ jẹun báyìí òun jẹun bọ́lájú báyìí ẹnìkan jókòó wájú ẹ̀ ó yàgbẹ́ báyìí ni òun jẹun báyìí ẹnìkan jókòó wájú ẹ̀ báyìí ó yàgbẹ́ ni ní pé kinní kan rùn kò sí nǹkan tí ń jẹ́ òórùn ẹni tó wà nǹkan dẹ́mu mòórùn mo sì wọ́ mi jáde nìyẹn wọ́n wá wọ́ mi jáde àṣà àwọn ọ̀dà yẹn wọ́n títí wá lọ́kọ̀ sí wọ́n sì wọ́ mi jáde nìyẹn wọ́n wá rí pé eléyìí àti ṣe léṣe kò lè ilé olùmọ̀lé rìn mọ́ wọ́n á domi sí mi lára wọ́n wá fún wọ́dà kan ní bíléèdì wọ́n ní bá mi fánu mi èyí àmọ́ lórí náà ó sàfà tó dán ó fa mọ́ àwọ̀ orí ni pé ìfà ìbínú lórí bá lè bòóbù ó sàn fa ó ń fa ó kàn rí kan àwọn wọ́dà yẹn ó kàn rí lórí burúkú ìwọ lọ sùn Kùránì mo yà sùnlẹ̀ mo á ń wú wọn báyìí ìwọ lọ sùn Kùránì ó sì kíníkan èmi kàn lè ó kàn lè mọ́sẹ̀ kó fi tẹ̀mí lẹ́sẹ̀ báyìí pàtó kígbe èmi kàn lè mọ́sẹ̀ kó fi wòlé ìkẹ́ dẹ́ nínú ìjà wòlé báyìí ó kàn mẹ́sẹ̀ ó kàn tún gbá mi lórí mọ́lẹ̀ báyìí ìwọ lọ sùn Kùránì ó lọ sùn Kùránì. Nígbà tó yá wọ́n tún wọ́n nílé padà ṣé ẹ mọ̀ pé ẹ mọ̀ wo ṣe Olódùmarè kéèsì yẹn ó ti wá wọ́n á tún lọ gbé ìjọ kẹta wọ́n á lọ gbé Olúwo Tèdè náà ṣé ẹ pé ọ̀tọ̀ ní kéèsì Olúwo Tèdè yẹn ó dẹ̀jọ́ ìmọ̀ kéèsì mi a ṣe fọ́nrán kan fún ẹgbẹ́ tẹ́tí tẹ̀gbọ́ àti pípa tipẹ́tipẹ́ tí ọmọkùnrin ọdẹ kan tó interview Olúwo Tèdè èyí tó gbé kéèsì Abẹ́òkúta gidi wá ni o tí Olúwo Tèdè wá láwọn ti kéwú rí ní Ìlọrin nílé òkúta gidi nílé Abẹ́òkúta gidi wípé Abẹ́òkúta gidi gangan ló sọ fáwọn pé káwọn mọ́ dógun àwọn nù wípé ti bàbá àwọn náà páwọn ò dánù pé wọ́n ṣe tó àtàṣì kéèsì Olúwo Tèdè mọ́ ilẹ̀ Olúwo Tèdè wà nù láti ìlú Tèdè níjọ́ kẹta dáhùn Olúwo Tèdè dé wọ́n gbé Olúwo Tèdè wọ́n gbé wọn lọ kóòtù ní àwọn Olúwo Tèdè dé kóòtù kẹ́lẹ́ bá wọn pé àwọn fúnra wọn náà tún ni Olódùmarè rán sí wa
láti jẹ́ ká máa rí ìmọ́lẹ̀ ojú ọ̀rọ̀. Àwọn fún wa náà lójúmọ́ rẹ̀ rán sí wa láti tẹ̀mọ́lẹ̀ sọ̀rọ̀ torí àwọn ti plan pé káwọn gbé mi sí detention kó remind ìyàrá kó fi mí sí remind ní condemn yẹn kí n lo bí oṣù méjì kó tó wá gbé mi wá. Mo dúpẹ́ lọ́wọ́ Yorùbá Lẹ́sìn ojú òní tì yín. Ìjọ kẹta yẹn Yorùbá Lẹ́sìn wa rán lọ́ọ̀yà kan wá Barrister Adédàmọ́lá. Gbàtàn gbé Olúwo dédé court àwọn lọ́ọ̀yà àwọn wọ́n tó kóra wọn lọ́bẹ̀. Àwọn lọ́ọ̀yà tiwa náà wà ń bẹ̀. Barrister Adédàmọ́lá táwọn tí lọ́ọ̀yà táwọn Yorùbá Lẹ́sìn gbé dìde yẹn nígbà tí wọ́n dájọ́ Olúwo Tédé wọ́n ní kó máa gbé Olúwo Tédé náà lọ sí remand. Barrister Adédàmọ́lá wá yarí fún wọn pé ṣebí kéèsì yìí ṣebí joint case ni ta lọ́lọ́ ni principal suspect bàbá Olútédé ni second suspect ẹ gbọ́dọ̀ gbé ta lọ́lọ́run náà wá sí kóòtù yìí kó Barrister Adédàmọ́lá wá kóòtù lọ fún wọn pé gbogbo eléyìí wọ́n sọ fún mi ni o ṣe pé mi ò sí mẹ́mi sí wà ní prison. Barrister Adédàmọ́lá wá kóòtù lọ fún wọn wípé kò sí ibi tí yóò fi sọ pé principal suspect kó kẹ́ fẹ́ dájọ́ ẹ tó àtàṣì kéèsì ẹ̀ mọ́ kíní kẹ́ fi principal suspect lẹ́sìn prison kẹ́ fẹ́ ẹ gbọ́dọ̀ gbá àwọn méjèèjì wá kẹ́ ẹ dájọ́ àwọn méjèèjì. Aláyàn wá rí pé Barrister ó ti rú wọn mọ́bì kan pẹ̀lú lọ. Wọ́n wá ní ìjọ kẹta láyé ìfúwa ní kún lọ gbé ta Ọlọ́run wá. Kéèsì ìjọ kẹta náà fi wá gbé mi wá. Ìjọ kẹta yẹn ó ti wá di Barrister Adédàmọ́lá Barrister Banks Barrister Olóbì Barrister Adéọlá fún Barrister Adéọlá fún Olúwo Tédé àti bàbá kan báyìí wọ́n gbé bàbá yẹn náà fún Olúwo Tédé. Lọ́yà tí wá ti lọ bí 5 ní ìjọ kẹta yẹn. Ìjọ kẹta yẹn so apẹ nígbà tó bí ọjọ́ kejì ni wọ́n gbé Olúwo Tédé ọjọ́ kejì tẹ̀gbẹ́ mi náà wọ́n gbé Olúwo Tédé. Ìjọ kejì yẹn ni Barrister ti bá wọn fà ikú gbọ́dọ̀ present mi náà lọ́la with Olúwo Tédé. Ìjọ kẹta yẹn so nígbà tí wọ́n ti wá gbọ́ ní prison pé lọ́ọ̀yà ti sọ pé kí wọ́n gbé ń bọ̀ ní kóòtù lọ́la o wọ́n ti gbọ́n prison nígbà tó dalẹ̀ bí mo kàn sí pé àwọn ọ̀dà yẹn dé lálẹ́ ni wọ́n ti wá ń kọ abẹ́rẹ́ bòmí nù ṣe nǹkan ti ṣe mí léṣe wọ́n kọ abẹ́rẹ́ oríṣiríṣi bòmí kábẹ́rẹ́ oríṣiríṣi bòmí pé kí sálẹ̀ fi dìde ni pé kí sálẹ̀ fi àfi dìde kí lè fi lágbára káwọn èèyàn nígbà kún bá mọ̀ pé wọ́n ti lù mí ṣé mi táyé pé fítífítí mò ń wò bí ìjàpá. So bó ìdárọ̀ ìjọ kẹta mo sì wá gbé mi nù nígbà wọn wá gbé mi ó diwájú adájọ́ mi wọ́n wá wọ́ mi sínú Black Maria wọ́n wọ́ mi láti inú ilé náà ni o wọ́n wọ́ mi ẹ̀ sóòní dídé ni sí ní kẹ̀kẹ́ nìkan sí kí lánàá sí fún ọ kí kẹ̀kẹ́ nìkan bẹ́ẹ̀ nìkan sọ pé bẹ́ẹ̀ nìkan náà àwọn ọ̀dà sọ pé wọ́n sọ pé wọ́n fọkàn bí o sọ pé àwọn kìíní lólúwa o àwọn tẹ́jú àwọn kọ́ndẹ́mù lólúwa o fún tó ti yẹ yìí wọ́n sọ kọ́ mi pé sọ pé àwọn tẹ́jú àwọn kọ́ndẹ́mù lólúwa o tó wá fi lè padà débi tó wá fi lè sọ wípé táwọn lè bẹ̀rẹ̀ ẹjọ́ lọ́wọ́ ẹ̀kú sí olú ọ tó wá fi lè sọ pé wọ́n lù ọ tí ẹ bàjẹ́ o sọ pé àwọn tẹ́jú àwọn kọ́ndẹ́mù lólúwa o àbí ta ló lù ọ mo láwọn tẹ́jú àwọn kọ́ndẹ́mù náà ni àwọn olórí burúkú àbí ta ló lù ọ láwọn tẹ́jú àwọn kọ́ndẹ́mù tí wọ́n ń kẹ́ mi ibi tó yẹ pé ìgbà tí mo yẹ gbà ẹlẹgbẹ́ mọ́kì fi pé fàdé àwọn yẹn ń kẹ́ mi ni gbogbo oúnjẹ táwọn yẹn ní torí àsàdá dam wọn gbà kẹ́nìyàn kó bá gbogbo àwọn èèyàn tó wá mi wá àsàdá first day second day gbogbo àwọn tó wá mi wá wọ́n gbà kẹ́nìyàn kó rí mi tẹ́ pé mo ti ẹ̀bẹ̀rẹ̀ kí mo jẹ àbí ìjẹun mo gbà kẹ́nìyàn kó rí mi mo gbà kẹ́nìyàn kó yọjú sí mi torí pé wọ́n ti lù mí ṣe léṣe. gbogbo àwọn tó wá mi wá kó tó di pé wọ́n gbé mi lọ níjọ́ kẹta yẹn gbogbo wọn jẹ́ kẹ́nìyàn kó rí mi including lọ́yà mo jẹ́ kí lọ́yà gan orí mi lọ́yà gan mo jẹ́ kó rí mi torí wọ́n ti lù mí ṣe léṣe. Nígbà tí wàá díjọ́ kẹta tó wá ń gbé mi lọ́wọ́ sọ pé yà máa sọ pé ta ló lù ọ sọ pé àwọn tẹ́ẹ̀jẹ́ wà ní prison ló lù ọ ni o mo sọ pé àwọn awọ́dà la lù ọ o mo ní mo ti gbọ́ tó wá fi sọ pé àwọn awọ́dà la lù ọ sọ nǹkan gbẹ padà bọ̀ mí tí ẹ bàjẹ́ o mo ní mo ti gbọ́.
wọ́n sá wọ́ mi sínú Black Maria. èrò tún bẹ́ẹ̀ lèrò tún pọ̀, wọ́n tún tẹ̀lé wa láti kóòtù. ìjọ kẹta wọ́n tún pọ̀ wá. ìjọ kẹta ẹ̀mọ́ ara gbogbo àwọn ṣẹ̀ṣẹ̀ náà ti wá dé mílíọ̀nù máa ti ẹ̀ka àwọn àbáwúlé là tó tún bá bótú bàbá yẹn jẹ́ gbogbo àwọn babaláwo bọ́dì kò sí babaláwo tí ò tiẹ̀ fẹ́ tán síbẹ̀. àwọn tó kàn ti ẹ̀ bá mọ́tò wọn jẹ́ ló yẹ kí n tún rántí àbáwúlé là gan torí wọ́n fẹ́ lú àwọn bàbá yẹn pẹ̀lú ìyàwó ẹ̀. gbogbo àwọn babaláwo lọ́rin gbogbo àwọn babaláwo lọ́rin gbogbo àwọn babaláwo lọ́rin sọ́ba àdìsá mo fẹ́ sọ ni sékùnrin mi lára ni sékùnrin náà mi lára ni sọ́ jésù kẹ́mi ni ṣé ajé olókun ni ó pọ̀ wọ́n pọ̀. níjọ́ kẹta everybody wá síbẹ̀. obìnrin yìí ajé kí lórúkọ rẹ̀ olókun bẹ́ẹ̀ ni bomi lójú pòròpòrò ẹ ti sọmọ ìléṣe ju bẹ́ẹ̀ ni bomi lókun. wọ́n rìkọ́dù ẹ̀rìbùtẹ̀ rìkọ́dù yẹn ó sunkún táwọn èèyàn sunkún tààrà pé ẹ ṣe lè kẹyìn léṣe tó báyìí torí kíni. gbogbo ẹ̀yin tẹ́ ìdí sí mi Ọlọ́run san yín lẹ́san rẹ̀ o Ọlọ́run san yín lẹ́san rẹ̀ o ìjú ojú ní tíyìn pàápàá jù ẹ̀yin ọmọ yẹn wá káàkiri dí àtúrò àtàìpẹ́ yìí náà owó lẹ́yìn sáà fi ránṣẹ́ pé ó yá ẹ̀ṣin báyìí kí bó tẹ̀ ní tẹ̀sínú kéèsì yẹn ẹ wò gbogbo èso jáde látara yín yóò ní jẹ́ nǹkan nu wọn gbogbo èso jáde látara yín gbogbo ẹ̀yin mo rẹ tó fi 1000 ránṣẹ́ tó fi 1000 ránṣẹ́ pé àní ọmọ yìí ṣé ìkèlú lẹ́ńdà ẹ gbà 1000 gbà tí ò ní kankan gbogbo yín kọ́ra ojú ò ní tíyìn gbogbo èso tó wà lára tó jáde látara yín ṣẹ́ n ò ní mọ̀ nígbà tó ń jáde láyé yín kò ní mọ̀ nígbà tó jáde láyé tó gbogbo owó náà tó wá kó panu pé ẹ fìyà jára yìí. kọ́kọ́ sọ pé wọ́n nà wọ́n nà ní prison wọ́n nà gan ẹsẹ̀ òsì ẹ̀ kò lè fi rìn kò dẹ̀ lè dìde dúró báyìí tí gbogbo àṣẹ dìde dúró ní wọ́n nù kan kí n kọ́kọ́ sọ yẹn fún yín wọ́n lu o báyìí ló ṣe sí ibi tó dúró sí nínú box bàbá kejì bàbá ti dé dìde dúró báyìí bàbá tó dàgbà jù lọ ìyẹn dìde bíi wọn fọ́ kan bàbá yẹn òun tó wá jẹ́ young man tó sì strong òun ni wàá lè dìde tó rọ̀ mọ́ kiri nǹkan tó wà ẹ sọ fún àwọn mọ̀mí kan máa fún ẹ má ìkẹ́kọ̀ọ́ wọnú fídíò wa o. ìtẹ̀yìn sẹ́yìn pé yàrá lẹ́fi jẹ mí ìtẹ̀yìn náà tọrọ lọ́wọ́ Olódùmarè lẹ́bẹ̀rẹ̀ nítorí tọrọ Olódùmarè lẹ́bẹ̀rẹ̀ Olódùmarè sì fún yín ìrìnsẹ̀ pẹ̀lú mi ò ní gbòfò wọ́n máa gbé mi débẹ̀ ìjọ náà wọ́n á lọ jù sí mi wọ́n á gbé mi lọ sí wọ́n sá gbé mi lọ sínú káńtà bẹ́ẹ̀ ni wọ́n tì mí lọ́pọ̀pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bí mo ṣe dojú bolẹ̀ náà ni torí mi ò lè bí mo ṣe ń lajú yẹn ó ń ní mi lára àkọ́kọ́ inú òkùnkùn ni wọ́n ti gbé mi jáde ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ti gba ojú yẹn tó ti dáná jẹ tí má fi lè la ojú mi pé mo fẹ́ tẹ̀ láti lajú mi jù gbogbo agbádùn bẹ́ẹ̀ mọ̀ fọ́ mi ni nísìnyí tó fi jẹ́ pé níjọ́ yẹn mo fi ra ń bẹjú nìyẹn. wọ́n sàtúndájọ́ ńjọ́ yẹn wọ́n fa igbá agbádogóje èrò wájà kéèsì ọjọ́ yẹn ní ìsìn báyìí ọ̀tọ̀ tó wá ní kéèsì ta lọ́lọ́run and Olúwo Tedé versus bàbá Òkútagídí defamation of character bàbá Òkútagídí òun ni wọ́n gbé kéèsì yẹn fún. níwájú adájọ́ mi jẹ́sì gbàgbé orúkọ adájọ́ èèyàn mí ni mo tẹ̀fẹ́ dákọ́ wọn mẹ́rin mo fẹ́ràn tínú wọn níwájú adájọ́ mi bóyá kìíní kan Yusuf ìdíkílé ọkọ rẹ̀ níwájú adájọ́ mi àwa rojọ́ lọ rojọ́ bọ̀ ọ̀rọ̀ kí ni wọ́n sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀lì làwọn lọ́yà wa ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀lì làwọn lọ́yà wa ń sọ báwọn lọ́yà ń sọ bẹ́ẹ̀ làwọn lọ́yà tí wọ́n ń takò bẹ́ẹ̀lì second court báyìí lọ́yà tiwa tó wá ó ti di 5 joint case ni lọ́yà tí wọ́n tó wá wọ́n tún pọ̀ sí ni wọ́n tún times 3 wọn ò mọ̀ fún wọn bẹ́ẹ̀lì ẹ bèrè pé kéèsì wo là ń ṣe kéèsì defamation of character àtẹ̀mí àtolúwo Tedé wọ́n mọ̀ padà sọ méjì wọ́n mọ̀ tún tí wà lókè kúra wọn ò fún wa ní bẹ́ẹ̀lì nígbà tá a gbé wa kúrò kúra padà ẹ mọ̀ tí wọ́n ṣe wọ́n tún lọ jẹ́ mi sí condemn wọ́n lọ jólúwo Tedé wọ́n lọ já wọn sí àárín àwọn yítáyà.
ti kóòtù kẹta náà ok kóòtù kẹta yẹn ni wọ́n á padà gbà káwọn lọ́ọ̀yà ò yọjú sí mi torí wọ́n pè ní táwọn lọ́ọ̀yà wulẹ̀ fẹ́ ní táwọn fẹ́ káwọn lọ́ọ̀yà ò rí àwọn lọ́ọ̀yà ti rí kóòtù kẹta yẹn lẹ́yìn ìgbà káwọn lọ́ọ̀yà kò yọjú sí mi táwọn lọ́ọ̀yà bá ti wá fẹ́ rí mi ọ̀tọ̀ níbi tí lọ́ọ̀yà ti mọ́ rí gbogbo èèyàn ọ́fíìsì olórí wọn tó jẹ́ in charge gangan ni wọ́n á gbé mi lọ làwọn lọ́ọ̀yà tí wàá mọ̀ sọ̀rọ̀ gbogbo ohun táwọn lọ́ọ̀yà yẹn fẹ́ sọ ló fẹ́ gbọ́ nítorí àìdá tó ṣe sí mi lára. wọn gbà tí tílẹ̀ bá ti mi lọ́ọ̀yà béèrè kìrìkan tí gbogbo ayé náà wọn ò tí ṣe kéèyàn mọ gbóúnjẹ fún mi o àwọn lọ́ọ̀yà yẹn ló wá sọ wípé àti barrister Adédọ̀mọ́lá àti barrister Banks tí wọ́n sọ pé afẹ́mọ́ ẹlì yìí afẹ́ kó wá kó mọ jẹun láti ilé afẹ́mọ́ fún lóúnjẹ afẹ́mọ́ sí nìkan ẹ̀jà rí wọ́n wá sẹ́yìn ráhùn ó ní process ó ní kìnìkan ó ní gbá kan ó láwo kan èmi yẹ́ ẹ̀yìn rèé ẹ má jẹ́ àdá gbogbo ọ̀rọ̀ lẹ́nu fídíò yìí torí pé yóò kàn mọ gùn jù ní ẹjẹ́ asọdapá kẹrin torí tá bá ní ká mọ sọlọ níta ń sọ yìí àti ẹtí mọ series tàbẹ sọgọ but ẹgbẹ́ yìí tẹ̀ ń wúwà ló tẹ fi ń wò ní fọ́ ló tẹ fi ń gbọ́ wò ní di láti lè Olódùmarè láti lè Ọ̀fà nínú apá kẹrin màá wá tún pẹrẹpẹrẹ gbogbo ìyà tó fi jẹ mí tó wá fi di wípé wọn á padà gbé mi lọ sí àwòtí traya gangan torí ọ̀pọ̀lọpọ̀ yìí tó ṣẹlẹ̀ tẹ̀ mi ò mọ̀ ní tó ṣẹlẹ̀ nílé mi mọ̀ torí báyìí sọ̀rọ̀ yìí sí báyìí á tún ṣe àwọn kan tí wọ́n ń ṣe ìgbìyànjú ń ta torí wọn lẹ́nu tó wà lẹ́wọ̀n kò mẹ́ni tí ń jà fóun ẹni tó wà lẹ́wọ̀n kò mẹ́ni tó ń ṣe tóun ní tó ń ṣẹlẹ̀ ń ta ìwọ̀nba ni mo lè sọ nípa bọ́n ṣe ń lọ kóòtù táwọn lọ́ọ̀yà ń ṣe gbá kan bọ́n ṣe ń gba lọ́ọ̀yà ìwọ̀nba mo lè sọ ṣùgbọ́n tí tójú tèmi tó lẹ́wọ̀n ni mo lè sọ púpọ̀ pé ní tó wà láṣẹ Olódùmarè ojú ẹ fi wò ní fọ́ ètò ẹ fi ń gbọ́ wò ní di láṣẹ Olódùmarè láṣẹ Ọ̀fà ẹ pàlẹ́ wa nú ẹ̀sìn lọ ní series 4 ojú òní tiwa o.